bá mi nọmọ mi àṣé lóòótọ́ ni òwe ẹ̀yin àgbà tó sọ wípé kò dénú ọlọ́mọ. ẹ gbọ́, bá mi nọmọ mi, ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀ pé lóòótọ́ ni wípé àṣé kò dénú ọlọ́mọ. ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. òwe ẹ̀yin àgbà Yorùbá ni. ẹ má jẹ́ ń tàn yín ọmọ Yorùbá, kí ni mò ń sọ fún yín lásìkò yìí ni wípé kábíyèsí tó nígbòho tìlú Ìgbòho àti gbogbo àwọn àgbààgbà ìlú Ìgbòho tí wọ́n jẹ́ bàbá fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo ẹbí Aládìkún pátápátá wọ́n mà ti ṣe bẹ́bẹ́ wo ni wọ́n ṣe. wọ́n ti jẹ́ kó yé gbogbo ẹ̀yin èèyàn pàápàá jùlọ Aláàfin tìlú Ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. ìdí àti túmọ̀ bá mi nọmọ mi sì rèé kò dénú ọlọ́mọ lèmi ṣe ń sọ látọ̀dọ̀ tèmi pé ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o àní sẹ́ǹsì tó gbórí. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí o àní sẹ́ǹsì tó gbórí. alúwé wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí à ń pè lówe ọmọ dàbí epo ńlá ronú. ọ̀wẹ̀ la pé àárò lọ́wọ́ yìí kí ló dé, kí la gbé, kí la jù tẹ́ ẹ fi ní kí akọni ọmọ àwọn kó má rìn kó má yàn mọ́. tẹ́ ẹ wá ń gbìmọ̀ pé ó ń retí òmìnira fúnra Yorùbá àti fúnra àwọn kan wá ń má jẹ́ ń gbà yín lásìkò. ọmọ Yorùbá ẹ má tí ì lọ jìnnà, ẹ kọ́kọ́ wo fídíò yìí. wọ́n ń tọ́mọdé bá kọ ní àná àwọn àgbà fìtàn balẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ á sì máa bá mo kó mo rò wá. wọ́n á sì tún sọ̀rọ̀ wọ́n ní bọ́mọdé ọ̀bá bátàn yóò bá àrọ́bá báyìí òun sì ni bàbá àtàn. ẹ kọ́kọ́ wo fídíò yìí, bẹ́ẹ̀ bá ti wá wo fídíò yìí kí n wá gbé ìwé àpilẹ̀kọ tí àwọn onígbòho, àwọn ọmọ Ìgbòho, àwọn akọni tí wọ́n kọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé lá okùnbi tó máa tọ̀. kẹ́ ẹ lè mọ̀ wípé lóòótọ́ ni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. tá a bá sọ̀rọ̀ Aládìkún, akọni lọmọ tàwọn ọmọ Aládìkún sì ni Aládìkún náà sì ni lẹ́yìn Aládìkún ni. ọmọ Yorùbá ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń lọ tààrà sídìí fídíò yìí. ẹ kọ́kọ́ wò ó, bẹ́ẹ̀ bá ti wá wò tán níwà padà wá níwà fi lẹ́tà àwọn hàn yín ń kà á sí gbogbo ẹ̀yin èèyàn létí. ọ̀yá òun rèé ẹ̀ṣọ́ níbẹ̀. ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, ẹ má dá mi dúró, kádàrá mi ò ṣe dá dúró, ẹ má dá mi dúró. èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ tán dìde ogun? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ tán dìde ogun? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? ẹ̀rí ọlọ́lá kí ló dé o? àjàrà kábí kí ló dé o? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ tán dìde ogun? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? èṣe tọ́ta mi fi pọ̀ tán dìde ogun? èṣe tọ́ta mi fi pọ̀ gan-an kí ló dé? lẹ́yìn nígbà náà èèyàn ṣáàdà fọlọ́. ṣé ẹ mọ̀ pé wọn bàbá wa gbà pé àìgbọ́n bí ẹni tí ń tan ni bóyá nípa ẹ̀tàn àlùmọ̀ǹkọ́rọ́ yín ni wọ́n ṣe ń dá lọ́gbọ́n torí lọ́pọ̀lọpọ̀ gbà Lámídì Adéyẹmí
ló dàbí ẹni pé ó máa ń fi ọgbọ́n kọ̀nẹ́ tó fi ń bá bàbá wa Ọlọ́run Òṣèbí ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó rí pé wọ́n fi hàn joyè ìyẹn bàbá wa Àmùdá Ọlọ́run Òṣèbí. Àjọṣepọ̀ láàrin àwọn bóyá kí n pè májẹ̀mú láàrin àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé bàbá báyìí dórí oyè o gbogbo ilẹ̀ àtàwọn èèyàn tí ń bẹ lu Ọ̀jà ìpátá ni wọ́n ó sọ̀mẹ́ẹ̀tì fún òun. So nínú ipò àìmọ̀wé wọ́n fi ọgbọ́n ìwé rẹ́ wọn jẹ díẹ̀ ńgbà yẹn ṣùgbọ́n gbọ́ ọ̀ya táwọn náà tọwọ́ bọ̀ wé tán pẹ̀lú àdéhùn tí wọ́n sì jọ gbà wọlé ó rí bẹ́ẹ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé bàbá wa Àmùdá Ọlọ́run Òṣèbí pé ntọ́kùnrin fẹ́ ṣe ǹjẹ́ yóò ṣe é ṣe báyìí. Ọ̀nà yẹn ńgbà tó ṣe pé Lámídì ní Adéyẹmí ní òwòsànsàn dárúgúdù lẹ́yìn tó jẹ́ pé ní kó àkókò náà ńgbà tí àwọn bàbá wa Àmùdá Ọlọ́run Òṣèbí tí wọ́n rí i pé àwọn èèyàn àti ilẹ̀ oko tí gbogbo àwọn èèyàn Ọ̀jà fi ń dáko torí pé ọkùnrin fẹ́ gbà tán wọ́n bẹ̀rẹ̀ sí ké gbàjarè ṣùgbọ́n gbogbo ọ̀nà ó tó bí ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta gan tó suspend wọn pé kí wọ́n kúrò ní orí oyè kó tó tún di pé ara wọ ẹ̀bẹ̀ padà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ewé ata ntata ó ṣe wà bí nǹkan kì í jẹ́ káta ó níyì ní ó ṣe títí tó fi wá gbogbo ọ̀nà oríṣiríṣi ní kọ̀ọ̀nì láti dàbí ẹni pé ó fi ṣekú pa wọ́n torí ọ̀nà tó gbà fi ṣekú pa wọ́n yìí láì mọ̀ pé ẹ̀tàn ni wọ́n bá wọn ṣe ó dá àwọn kan sí wọn pé kí wọ́n fẹ́ pé àwọn ó ra ilẹ̀ àti odò ẹja táwọn ó fi máa sin ẹja ẹ mọ̀ kò sí olórí ìlú tí ó fẹ́ gbọ́ pé ìtẹ̀síwájú òde bá ìlú òun tí inú rẹ̀ ò ní fẹ́ dùn sí tára ò ní yá ìyẹn ni àwa dàbí ẹni pé bàbá wa ó ṣí yáyá sígbà náà láì mọ̀ pé àwọn ẹlẹ́tàn ni wọ́n sáà rí pé wọ́n fi odò tí wọ́n ti bá wá odò tí wọ́n ti fẹ́ máa sin ẹja wọ́n tún náà ń béèrè tóbi ilẹ̀ tí ó tóbi éka 10 pàápàá lágbègbè ibi odò yẹn táwọn orí máa fi sin ẹranko tó lè báyàn gbélé ẹlẹ́mẹ̀ẹ́ so ọjọ́ tí wọ́n wá jọ ṣe àdéhùn wọn ti ń wá àdéhùn ò ṣeé ṣe ṣùgbọ́n ọjọ́ tí àdéhùn ó ṣeé ṣe wẹ́ láì mọ̀ pé ẹ̀tàn ni wọ́n bá wọn ṣe. àwọn tó ń lọ tí wọ́n padà níjọ́ tí ọmọ wọn ń kó níjà wáyà ìwọ̀n èlé bá ń bẹ̀ wípé àgọ́ débi ilẹ̀ tá à ń fẹ́ rà wọ́n bá wọn lọ sí ilé yìí. èmi tí mo jókòó tẹ̀ ń wo mi kálàfin tó kú àjọ ń lọ pàdé kóòtù nítorí ọ̀rọ̀ tẹ mẹ́nubà. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí di ọ̀rọ̀ ẹ wo bí títàn ṣe wọlé ó ṣe jáde ibi tá a wá ń lọ ládé yìí ọ̀rọ̀ bùṣe ẹ wá gbọ́ nísìnyí kẹ́yìn tẹ́ ń wò mí ẹ̀yin náà farabalẹ̀ jókòó dáadáa kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ fún mi níwọ̀nba àṣẹjú bíi mélòó kí n fi kéwì yìí síwájú yín kẹ́ ẹ gbọ́ dáadáa bó ṣe lọ gan-an pa á gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́ wípé tó ká yóò tó gbogbo yín létí pàápàá gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sórí social media tẹ́ ń sọ̀rọ̀ sólè Sunday Adéyẹmọ àwọn kan náà ń sọ̀rọ̀ sálàáfin léyìí tí ọ̀jọ̀ mọ́ ti ọ̀rọ̀ Sunday tí wọ́n fi opportunity tọ̀rọ̀ Sunday tí wọ́n fi ń kọ̀ lẹ́sẹ̀ irú ẹ̀yin bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́yìn náà ṣọ́fùrọ̀ yín ẹ má fọmọ àwọn kọ́ bọ́dì tó sí gbogbo yín ẹ máa gbọ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá káàkiri àgbáyé ọmọ kóòtù òjíire gbogbo ọmọ Odùduwà ọmọ Bàtálá bàtà àṣà ọba takuntakun lóde ìsálú àti gbogbo ẹ̀yin ni tẹ́ ẹ jẹ́ ọmọ Oòduà lápapọ̀ ìwé yìí lọ sọ́dọ̀ yín báwọn akíyín o akíyín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá
ìṣọ̀kan Yorùbá iná lọ́jọ́ wá lógún. Ìṣọ̀kan láàrin àwọn ọba wa òun ló ṣe pàtàkì síwájú ju ìjà lónìí ìjà lọ́la, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọmọ wa àyànfẹ́ wa tó sì tún jẹ́ bàbá wa nípele kan, olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà. Ọmọ wa nígbòho mọ̀rẹ́, ọmọ aládìkún ládéládéládé tó jẹ́ pé Aláàfin ò ládé, adé aládìkún làgbà fáláàfin. À ń fi wákàtí àti àkókò yìí sọ fún gbogbo ènìyàn yìí pé Sunday Adéyẹmọ Àdìsá kò jà fún ara rẹ̀ nìkan, ṣùgbọ́n fún gbogbo ìran Yorùbá òun ló ń jà fún. Bá a bá ní ká sọ̀rọ̀ nípa pé kó tó ìjà ara ẹ̀ gbè, akọni ni Sunday, ó tó ìjà ara ẹ̀ gbè, bẹ́ẹ̀ ó tó ìjà àwọn ẹbí ẹ̀ gbè, ṣùgbọ́n kàkà kó jẹ́ ẹni tó mọ tara ẹ̀ nìkan, olóyè Sunday Adéyẹmọ dìde láti jà fún ìran Yorùbá lápapọ̀, láì fi ẹnìkan sọ́tọ̀, láì sọ pé èmi ni Odùduwà, èmi ni Yorùbá, èmi ni Ìjẹ̀bú, èmi ni Ẹ̀gbá tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá ti jẹ́. Ṣùgbọ́n ó fi ẹ̀mí, fi ara ẹ̀, fi dúkìá ẹ̀ àti àwa ẹbí ẹ̀ ó fi wá dígun nítorí òmìnira ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ kò fìgbà kan dúró, láti ìgbàdégbà ló ń jàjàgbara pé kó ọ̀nà Yorùbá kó dìde kó sì bọ́ lọ́wọ́ ogun àwọn Fúlàní, àwọn Lárúbáwá tó ti mú ìran baba ńlá rẹ̀ sìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tó èéṣe tó wá jẹ́ pé nírú àkókò tó kùn rébété yìí tí òmìnira wa yóò dé, tí ó sì ń pè fún òmìnira ara ẹ̀ nítorí dúkìá ẹ̀ tí ìjọba ti gbẹ́sẹ̀ lé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ló wá jẹ́ pé àkókò yìí ni ìran Yorùbá yóò tún dìde sí ọmọ wa. Kí ni olóyè Sunday Adéyẹmọ ṣe? Kí ló sọ tá àti gbọ́ rí? Èéṣe tí a fẹ́ fi sọ di bọ́ọ̀lù àgbákáyílé àgbákákò? À ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ tàbí tí ẹ lọ́wọ́ sípa ìlépa Sunday Àdìsá Adéyẹmọ wípé láti àkókò yìí lọ kólúkúlùkù yín kó lọ sọ́wọ́ àgbéjẹmọ́wọ́. Gẹ́gẹ́ bí ọba ìlú tí ó sì jẹ́ bàbá fún olóyè Sunday àti aráàlú pátápátá nílẹ̀ yìí àti lókè òkun, ọmọ wọn nígbòho mọ̀rẹ́ àti gbogbo ibi tí Sunday Adéyẹmọ ti jáde, a fi àkókò yìí rọ̀ yín àti sọ fún gbogbo ènìyàn pé Sunday ò ja ìjà ara ẹ̀ o, ṣùgbọ́n fún òmìnira Yorùbá. Bí a bá wá rí ẹnikẹ́ni, àwa ò wá pàtàn, bẹ́ẹ̀ a sì wá sọ kéwì, ṣùgbọ́n à ń fi àkókò yìí rọ̀ yín pé ẹ̀já jáwọ́ nínú àpọ̀n tí ọ̀yọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ jẹ́ ká gbé omi lá kaná kó lè bá jọ̀jọ̀ wá lọ́rùn. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, digbídigbí ni àwa ẹbí aládìkún nígbòho mọ̀rẹ́ la wà lẹ́yìn ọmọ wa, akọni wa, gẹ́gẹ́ bí àwọn baba ńlá rẹ̀ bí wọ́n sì ti wà lẹ́yìn ẹ̀. Fún díẹ̀ yìí, à ń rọ gbogbo ẹ̀yin tí ẹ bá rò wípé ó ṣẹ̀yìn, ẹ fọwọ́wọ́nú, àmọ́ ẹ gbọ́ o, àmọ́ tó bá jọ́nà míì ló gbà ṣẹ̀yìn yóò sì dáa o, kẹ́ ẹ dáríjì. Ṣùgbọ́n bó bá ṣe wípé
lọ́nà oríkì bí wọ́n ṣe kì wá òun ló kì ara ẹ̀. Eléyìí kìí sì ṣe lénìí ló ti bẹ̀rẹ̀, látayébáyé láti bá a. Fún ìdí èyí, gbogbo ẹ̀yin oníròyìn tí ẹ̀ ń gbé ìròyìn tó lè mú kí ìjà kó máa wà láàrin olóyè Sunday Adéyẹmọ àti ẹnikẹ́ni, ìṣe ọba, ìṣe òjòyè, ẹ̀yin náà ẹ lọ rèé jáwọ́ nínú ìròyìn yín. Ẹ má fi Sunday pawó nítorí pé ẹ̀yin fẹ́ lórúkọ, kí a máa wá fi ojú burúkú, èrò burúkú ká máa fi wo ọmọ wa. A ò ní fi ojú jẹ̀lẹ́ńkẹ́ wo irú ẹni bẹ́ẹ̀ láti àkókò yìí lọ. Fún ìdí èyí, à ń jẹ́ kó yé gbogbo ènìyàn pátápátá tó ní àǹfààní àti máa gbọ́ wa tàbí tí ìwé yìí tẹ̀ lọ́wọ́ láti máa rọ̀ yín pé òmìnira orílẹ̀-èdè Yorùbá ló jẹ àwa náà lógún, gẹ́gẹ́ bí ọmọ wa ti gbé e lọ́wọ́ tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú Professor Ọlábánjí Akíntóyè àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ wọn pọ̀ fún òmìnira Yorùbá. Kò ní dáa kí Fúlàní ó tún kó wa lẹ́rú lẹ́ẹ̀kan sí. Fún ìdí èyí, ká ṣera wa lọ́kàn, òun ló jẹ wá lógún. Lórúkọ gbogbo ọmọ Ìgbòho mọ̀rẹ́, ẹbí Aládìkún, a rọ gbogbo ẹ̀yin tí ẹ bá ní inú bíbí síra yín pé kí ẹ jẹ́ kí inú yín wálé. Ẹ jẹ́ ká fi ara wa ṣọ̀kan o, kí òmìnira orílẹ̀-èdè Yorùbá kó lè bá tẹ̀ wá lọ́wọ́. Pàápàá jùlọ, Sunday Adéyẹmọ kì í ṣe ẹni tẹ́ ẹ lè máa lépa ẹ̀. Bí a bá rí ẹnikẹ́ni tó bá tún tẹ̀síwájú láti máa fòró ẹ̀mí ẹ̀ tàbí máa halẹ̀ mọ́, yóò rí ìbínú láti ọ̀dọ̀ wa pẹ̀lú. Àwa ni tiyín tòótọ́, gbogbo ọmọ ará olólùfẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ Yorùbá, mo gé fún yín ní kéékèèké ni. Bẹ́ẹ̀ ni, àwọn gbólóhùn kan wà tí mo fò dá níbẹ̀. Ó yé yín? Torí òkun ò ní wó ruru káwa ruru. Ẹ worú àwọn fídíò àwọn bàbá kan tá à ń gbọ́ nígbà kan rí. Tẹ bá wò ó pé mi ò mọ̀ bá ṣe gbé fídíò náà, torí pé mo mọ̀ pé tí n bá gbé bí ìgbà tí èèyàn bá da petrol sínú náà ni bí ó ṣe jò làbọ̀. Àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní pariwo, ṣé ẹbí Aládìkún náà lè sọ̀rọ̀ ni? Ṣé mo ní Aládìkún Ìgbòho Ọ̀yọ́ kan náà ni wọ́n. Ọ̀rọ̀ ẹnu wọn bákan náà ni, ìyàtọ̀ wo ló wà lọ́rọ̀ náà, ọ̀rọ̀ t'Aláàfin máa sọ àtolóyè Sunday Adéyẹmọ. Gbọ́ tóònù wọn ni. Wọ́n á yọ jù wá ní bọ́ǹbù ní bẹ́lẹ̀, wọn ò ń produce eléyìí ní company. Ìrọ̀ inú ẹ̀jẹ̀ ló wà. Àákàn máa di blàbù làbù làbù. Ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n nílùú Ìgbòho wọ́n gbọ́n, wọ́n jókòó. Ìgbà tí wọ́n rí wípé ẹ fẹ́ jẹ́ kígbé oregbé, kígbé oregbè ló jẹ́ kí wọ́n jáde tán báyìí pé tó gbogbo ẹ̀yin tó kàn. Ẹ mọ̀ pé wọn ò bú ọba kan, wọn ò sọ̀rọ̀ sọ́ba kan, wọn ò sọ pé ọba wọn general ọ̀rọ̀ lélẹ́yìí àti àmọ̀ràn. Pẹ̀lú ìmọ̀ràn fún olóyè Sunday pé kó tẹ̀síwájú, àwọn ń bẹ̀ lẹ́yìn bí akọni ẹlẹ́rù. Wọ́n ṣàdúà síbẹ̀ pé tó bó ti ń kórí àwọn alálẹ̀ tó gbé dìde pé kó jìjàgbara fúnra Yorùbá, wọ́n dúró tì í dìgbì. Gbogbo àwọn ọba àwọn ń bẹ lẹ́yìn ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé èmi personally, èmi ò lè sọ pé trust gbogbo ọba. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ làwọn ọ̀ràn Yorùbá náà mọ̀ pé gbogbo wọn kọ́ la lè fara tì.
èyí tó fi tọ́ sínú tó fẹ́ jẹ̀ sínú tó ń tutọ́ funfun síta lọ́pọ̀ jù ló ń bẹ nínú wọn bí wọn ò tiẹ̀ pọ̀ mọ́ torí gbogbo wọn náà ti ń rí báyìí Fúlàní ti ń kó nílùú Kwara àwọn ti ń wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí bóyá àwọn tó kù ọba tó wà ń bẹ̀ bóyá ẹ lè sùn àsùnpìyè báyìí ọmọ Yorùbá títí ìgbà míì tá a tún pàdé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ètò yìí dákun ẹ bá mi ṣí ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ jẹ́ kó yé wọn pé ìgboro ọ̀dàrú o ó sì ń dàrú bọ̀ díẹ̀díẹ̀ ni àwọn ọmọ Ìgbòho ti yarí mọ́ Aláàfin lọ́wọ́ àti gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá ń farabalẹ̀ ẹ má gbàgbé bàbá wa Prophet Taiwo Soloye báyìí ń bẹ lórí ètò fún gbogbo ohunkóhun tó bá ń ru wa lójú tó dàbí òkè níwájú wa ẹ bá fọ̀rọ̀ lọ bàbá kí Ọlọ́run wọn kó sì bá wa dá sí òun rèé ẹ̀ṣọ́ níbẹ̀ á tún pàdé. mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tí